Timothy yẹn kó má jẹ́ kí ìdájọ́ òdodo yẹn kó lọ lọ́fẹ̀ẹ́ kó bá ṣe ìdájọ́ òdodo yẹn dáadáa òfin ṣe pé sọmọ ṣe máa wá òkú ọ̀gbẹ́ni yẹn kiri ara nǹkan tí mo sọ nìyẹn wípé ẹ̀jẹ̀ máa ń jà kò sí ìlú kan tàbí ibi kan tẹ́ máa tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ tí bẹ́ẹ̀ máa rọgbọ o. ta ló mú ṣe eléyìí wá tó fi wò pé o nídìí odidi èèyàn tó fi Joogun. mo ti ní kinní yẹn lé ti pẹ́. kinní yẹn. àkọsílẹ̀ kinní yẹn àjò yẹn ìgbà tí ìbá nínú mi tí ò ṣe bí ẹgbẹ́ tí ò. ní tí yẹn bá ṣe kí ni. ẹni kan tí yẹn bá ní tí ò fọ́lọ́ ẹ̀ ní tí yẹn bá ká ọmọ. àjò kí la àjò yẹn. àjò ìlú àṣírí. ta ló fún wọ. àwọn ti wà lọ́wọ́ mi tipẹ́tipẹ́. ta ló fún. pẹ́ nípa ayé èkú kó má ra ayé ẹja kó má ra ayé ènìyàn kò gbọ́dọ̀ ìjẹ́ ẹlẹ́mẹ̀rẹ̀ gbà mí lè tẹ̀ méjì ó ní káyé èkú ó lè ra o ayé ẹja káfíṣe tutù ẹran káfíṣe pọ̀tù ayé ènìyàn kò gbọ́dọ̀ ra Ifá kò ní káfíyàn ṣe tutù àtẹ ìbánú farara ó ti pẹ́ àti kọ́núfà tí àdáta kò pọ̀ ṣe títí di sè títí láéláé. ṣebí gún làwo àtẹ̀gbá àkàlà làwo àtẹ̀gbá bígún bá ṣeré bígún bá ṣe bí ẹ níṣẹ́ là ń fọwọ́ gbalẹ̀ jí. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ́ríwọ́ wo lóhùn ẹgbẹ́ wa. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ́ríwọ́ wo lóhùn ẹgbẹ́ wa. a kì í torí gbígbó ká pàjá. a kì í torí kíkàn ká pàdó. a kì í torí wéré pòkú kan o. ẹ má ṣe bínú orí adé. ẹni pé o. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. tó ibi awí ládé yìí o ṣe mọ̀ pa ti ní a ó gbé yín rìnrìn àjò díẹ̀ ìrìn àjò ọ̀hún láti rìn ìlú Abẹ́òkúta aláwa yìí lẹ́gbàá lákè lọ́dọ̀ bàbá wa Olúwo Ifá Tantala ti ìlú Ẹ̀gbá tó ẹnu oníkan ńlá tí gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà ńlá tí gbọ́ mọ́tá bàbá fúnra wọn ń dákọ̀ ara wọn fún yín ẹ lè mọ̀ wípé ìrìn àjò tá a rìn kì í ṣe kékeré àwọn kan mọ̀ pé ìwà wọn ó gbẹ́ja lódò gbẹ́ja kékeré kó ẹja ńlá ni èèyàn ńlá òun ni àwárí bá sọ̀rọ̀ lónìí lórí kókó ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ ń pa ẹ̀ kókó ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ máa fọkàn tẹ̀ kókó ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ dìmú ẹ rí dájú pé ẹ wò ó lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ẹ wò ó dàárín ẹ wò ó dé parí ni o kí n tà ń sọ kó lè yé yín dáadáa kábíyèsí bàbá o. ẹ kú dédé àsìkò yìí o atọ́kù orúkọ mi ni olóyè Ifágbéminíyì àtọ̀dá bá òkú tí gbogbo èèyàn mọ̀ sí Ifá Tantala jẹun èmi ni olúwo fà gbogbo Ẹ̀gbá Aláké èmi ni olúwo fà Ẹ̀gbá mẹ́ta èmi náà ni wá ní olúwo fà gbogbo ìlú Ẹ̀gbá lápapọ̀. ẹ ṣeun bàbá gbogbo ohun tí ń lọ nílùú lásìkò yìí kì í ṣèròyìn mọ́ wípé nǹkan ò fararọ àwọn onígbàgbọ́ tí wọ́n jẹ́ gbogbo wa lónígbàgbọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Kristi wọ́n ní òpin ayé ló dé pé ìwé mímọ́ Bíbélì ti sọ àwọn Islam wọ́n ń pé ìrọ̀lẹ́ ayé la wà pé kúríánì sọ kí ni Ifá sọ ń pa tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣé bó ṣe yẹ kó wà rèé ká ti bẹ̀rẹ̀. ẹ ṣe àtọ́kù kò rí bẹ́ẹ̀ kọ́ ní ayé ṣe rí nígbà wáṣẹ ọ̀làjú àlàsódì òun ni ọ̀làjú àlàsódì pé a fẹ́ dàbí àwọn òkè tòun ohun tí a ò ti tó tá a fẹ́ máa ṣe torí Ifá náà sọ ní ká má fi kọjúkọjú jayé ká má fi wàràwàrà wókun ọ̀rọ̀ ohun tá a máa ṣe pẹ́pẹ́pẹ́ ẹ̀sẹ̀ sọ̀ lábàámu ó ti yé yín Ifá náà ti sọ ní jẹ́jẹ́jẹ́ làjáyé gbàjẹ́ gbàmú òun lè rí kùn ìwà pẹ̀lẹ́ làbáwù kọ́mọ ẹni bá lè rí ẹni jẹ́ ṣẹ́gbọ́n mi lágbàá adáfòdù ọmọ àtẹ̀wọ̀n nífẹ̀ẹ́ ó ń lọ bá lùgbó lọ́mọ ó ní ká fi jẹ́jẹ́jẹ́ jayé
ìjẹ́ nígbà wàṣẹ ọmọ ọdún mẹ́tàdínlógún ṣó mọ̀ wọ́n pè lówó ọmọ ọdún méjìdínlógún ṣó mọ̀ wọ́n pè lówó ọmọ ogún ọdún ọgbọ̀n ọdún ṣó mọ̀ wọ́n pè lówó ẹ wá wo ogun tó ń ṣẹlẹ̀ yìí ọmọ ọdún mẹ́tàdínlógún ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ọdún mẹ́tàlá wọ́n ń gun mọ́tò bẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ ṣèbí gbẹ̀dẹ̀ àgbàlá mi sí ẹ̀rí wọn bá mọ́tò tí mo ń lò ẹ̀rí wọn bá létí mo kọ́ ó ti yé kó bá yẹ pé bí ọmọ ọdún mẹ́tàlá ni mo ti kọ́ pẹ̀lú ọjọ́ orí mi mọ ilé mi á ti fẹ́ dógún á ti fẹ́ tógún á ti fẹ́ tọ́gbọ̀n ṣùgbọ́n ohun tí fáw sọ òun la wà tẹ̀lé pé ká má fi kọjúkọjú jayé ká má fi wàràwàrà wò kún ọ̀rọ̀ ṣùgbọ́n alájú alásódì gbogbo ohun tí ọ̀làjú mú wá bá wa torí Ifá náà ti sọ níbì kan náà ó ní nǹkan òun ló máa ń wù wọ́n tílé wọn kì í wù wọ́n nǹkan ní nǹkan ló máa ń tẹ́ wọn lọ́rùn adáfíwọ̀ dẹ̀rẹ̀ tí ṣalábàárín ẹja ó ti yé yín nǹkan wa kò tẹ́ wa lọ́rùn mọ́. Anybody, I tell you, go back to you. No, I don't Computer, my phone number, I share
Òògùn pọ̀, onímọ̀ mú ẹran. Wọ́n ń pè ní ẹran ni pé onímọ̀ mú èèyàn tí wọ́n bá fẹ́ pa orí ẹ̀. Wọ́n ní ẹran múrè lórúkọ ẹ̀. Kí lórúkọ tiẹ̀? Orúkọ rí pẹ̀lú iṣẹ́ tí ń ṣe. Bàbá ìlọ́bẹ̀ ilé yìí níṣẹ́. Wọ́n wá gbéṣẹ́ fún òkú pọ̀. Bàbá tí wọ́n mú inú ilé tàn lọ yìí ni wọ́n pa bàbá náà sí tí wọ́n gé orí ẹ̀. Orí tí wọ́n gé. Ẹjẹ́ kí n gbọ́dọ̀ sọ, ariwo ti pọ̀ jù. Wọ́n bí mọ́ yìí. Àti bá ọ̀rẹ́ ń bẹ ní ọ̀dọ̀ wa láti wá wo tí wọ́n ti pa báyẹ̀ tí wọ́n ti gbé orí rẹ̀ tó lọ gbé fẹ́ni tí wọ́n fẹ́ lo orí. Bí a bá tún ṣe ń ṣe náà, ẹ máa tẹ̀lé wa ká lọ. Ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n ti Hello, Papa. Inú yàrá ìdíwọ́ ti yàrá yìí ni wọ́n ti mú bàbá tí wọ́n kú tí wọ́n gbé orí rẹ̀. Wọ́n gbé lọ fẹ́ni kọ́ fẹ́ ti ṣe ògùn sí wíńdò ẹ̀ kọ́ lè bàrà rí ìrìn dáadáa. Ẹ̀yin mélòó ni ẹ pa bàbá ìkókó ní pé ẹ gbé lọ fún ẹni tẹ́ fẹ́ gbé lọ fún? Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ pa. Bọ́ síbí ọ̀rọ̀ tó mú pọ̀ sọ ìfẹ́ bó ṣe rí nù. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ pa. Ẹ wá gbé orí fún ẹni tí ọbẹ̀ rẹ̀ ló fi gbé. Èdè orí òun náà lójó ta bá nínú apẹ. Sọ̀rọ̀ sókè orí bàbá kí ni orúkọ bàbá orúkọ mọ̀pẹ́ ti béèrè orúkọ rẹ̀ kó tó di pẹ́. Kí ni orúkọ bàbá kẹ́yìn? Kí ni wọ́n pe orúkọ bàbá tí wọ́n gbórí ẹ̀fọ́? Kí ni orúkọ bàbá tẹ́ gbé? Báwo ló ṣe mú bàbá yẹn? Tó ti bì ọ́ níṣẹ́. Ọwọ́ ara minerals pepsi aláyé náà ló mú lọ́wọ́ minerals pepsi àti owó ẹ̀kọ́ tí wọ́n sínú pepsi tí mo gbé fún àti sọ̀rọ̀ sókè. ẹran yẹn. Bó o ni o ṣe pàdé bàbá tí bàbá fi lè gba pepsi lọ́wọ́ ẹ̀? Kí ni àwọn nǹkan tó lò? Ó ti wà mẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ mo tún máa ń rí ibẹ̀ ní bẹ́ẹ̀sì ẹ̀mí ibẹ̀ yẹn kì í rìn kì. Ṣùgbọ́n àti wá sọ fún mi mo wá lọ wá ní ìbálò bí bàbá yìí wà ní ìgbà ìṣòro wá kọ́. Irú èèyàn wo ni bàbá yẹn? Èèyàn tó ní skọ́skọ́ ní orí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí ara rẹ̀ ò yá. Nígbà tó ṣe pé wá kúkú ti dípọ́ wà ń bẹ̀ kò sí ní tẹ́ bá gbé fún tí ò ní gbà ẹ wá ra mineral ẹ fi oògùn sínú ẹ gbé fún bàbá yẹn. Irú oògùn wo lẹ fi sínú ẹ̀? Irú lẹ ti róògùn tẹ fi sínú ẹ̀? Kẹ́mísítì wo lẹ ti rà? Sọ̀rọ̀ sókè ìwọ mò ń bá sọ̀rọ̀ kó lẹ ti rà? Kẹ́mísítì bo? Ó lọ fògùn mú ní ògùn ló fi kẹ́mẹ́ ogun kó fi ẹta tẹ́nẹ̀ ní mílíọ̀nù tó wà ó lọ fògùn mú alọ́tọ̀nà tó jì ní sọ̀tún ọmọ wa gbọ́ pé. Ọya sọ̀rọ̀ bó ló ṣe ṣẹlẹ̀? ẹ wo bí ẹni sùn kí lórúkọ tí orúkọ tèmi Adékúnlé
Adékúnlé gílẹ̀ jẹ́. ọmọ ọdún mélòó ni ẹ ọmọ ọdún mélòó ni ẹ Àdúgbò wo lẹ ń gbé? Àdúgbò lẹ ń gbé. Ọmọ àdúgbò ni yín. Ó dà bó lẹ ṣe mọ arákùnrin yìí àtẹni tó dún lẹ́gbẹ̀ẹ́ yìí. Àyọ̀fá yìí mo mọ̀ nígbà tí mo gbọ́ Márúwá. Márúwá bo lẹ ń gbóngbó síbo. Ní ìgbà tí mo gbọ́ wá láti lọ bí ọdún mẹ́rin àṣẹ ìgbà tí mo bá rà jẹ́sí Yorùbá. Ní ìgbà ni mo mọ̀ wọ́n. Ṣé lóòótọ́ ìgbà náà lẹ mọ́ra? Ìgbà náà lẹ mọ́ra. Kí lórúkọ ti yín? Abdulrasheed kìíní. Ẹja mú kọ̀ọ̀kan, ẹja mú kọ̀ọ̀kan. Ó dà. Ẹja padà síbí. So ìgbà tó mọ̀ wọ́n, kí lẹ fi kọ́kọ́ bẹ̀rẹ̀ mímọ́ra yín? Wọ́n wá ṣe ìkan lọ́dọ̀ mi, mo kọ́ iṣẹ́ olókèdè kan. Ẹnìkan pè mí, tí mo máa kọ́ iṣẹ́ olókèdè kan tó ibi ṣáájú. So wọ́n á ní kí n kọ́ àwọn náà. Tí mo máa kọ́ oníṣẹ́ àwọn wíṣọ àwọn ká mọ́ra, mo ṣe wá nìyẹn sọ́dọ̀ bá ṣe mọ́ra nìyẹn. Ṣùgbọ́n tó wá tó staff kan ló tóbi ṣùgbọ́n sẹ́yìn wọn àwọn nídìí ìkájú, àwọn nídìí orí gbígbẹ́ ló ìjẹ́tẹ̀ o. Ta ló sọ pé òun nídìí orí gbígbẹ́? Gbọ́dọ̀ ṣáájú kan. Ẹ̀yin lẹ́lẹ́ nídìí orí gbígbẹ́. So ìgbà tó ṣàtúnṣe sọ ibi ọ̀sẹ̀ oṣù kan tí nǹkan ilé ìwé mi wọ́n pẹ́ mi lè ṣe. So mi ìwà àgbà tí wà láti pọ̀ jù wọ́n ní ẹ̀kọ́ máa rí màá kọ́lẹ́tì mẹ́rin tí ó bá yín ṣe gbà yẹn. So màá kọ́lẹ́tì mọ́ ifá ìyẹn fáwálé yìí. Wà ní jẹ́ fáwálé nígbà. Èmi ni àwọn mọ̀ tí àwọn trust tí mo kó tó ń kó fún tí mo kó ní ilé lọ. So mo ṣe àwọn ẹ̀mí ó ti wọn lọ bí jọ́ mẹ́ta bí ẹni wà láwọn fẹ́ pọ̀ wá pẹ́ nìyẹn mo ti pẹ́ nìyẹn wà láyé ẹni tí pọ̀ jù. So mo ṣe á rí Ó pe Fáwálé. Ẹ fẹ́ mọ̀ pé Máa dákọ̀ ẹni tó bá pè. Wà láyé ẹni tí pọ̀ jù ní ìkan yẹn ó wá ní pé o ti kó owó yẹn fún 50,000 fún àwọn kan tó máa ra páàtì ẹ̀ lọ́wọ́ wọn pé wọn ò tí ì gba owó yẹn. So àṣàrà ìlú Òun lélẹ́yìí. náà ní Joogun pọ̀. Òun náà ní Joogun. Ẹ má jà dàrú. Wá gbalẹ̀ ní ọ̀dọ̀ mi láti máa. So wá sọ̀rọ̀ níbi òwò náà ń pa wọn pa. So ìgbà tí wọ́n gbalẹ̀ tán ní wíkẹ̀ndì ọ̀sẹ̀ tó lọ yìí. So wọ́n ló fẹ́ rí mi pẹ̀lú pásọ̀ tó fi wá. Pásọ̀ náà gbé mi rí yìí. So wọ́n lè bèèrè ọ̀rọ̀ ìlọ́wẹ̀ pásọ̀ gbà ó ló fẹ́ rí àfáànà. N tó fẹ́ rí mi tí mọ̀. Àfáwọn nídìí kan ájú. Tábà èkó sí wàhálà pé nǹkan ájú wa ṣe fi sìn. Tábà lè bí orí tó mi ò lè gẹ́gẹ́ wọ́n ló lè gẹ́gẹ́. Ẹnìkan wà tá a wá. Ṣé ọkùnrin ló sọ pé òun lè gẹ́ tó? Ok. So ẹnìkan wà tá a ti fún lóògùn tí ò tí ì ṣiṣẹ́ yẹn. So mo ṣe pẹ́sẹ́kẹ́sẹ́ mo pe ẹni yẹn. Ẹ pe Fáwálé. Mo pe Fáwálé pé owó tó sẹ́ńdà pé kó wá kó dá owó ló pàpé olówó ẹni àti rí ẹnìkan bí a ṣe tẹ̀lé nìyẹn. So lẹ́lẹ́ kò àṣà tẹ̀lé bí a wá débi sa so ó wá wọlé wọ́n sì wọlé ọmọ ẹni wọlé kójú jẹ́rìí sí àfà wá pé àwọn tí máa ti sọ díkà ìṣe o. Ẹjọ́ pánu. Sọ̀rọ̀ sókè. Àdúgbò wo lẹ ń gbé? Ẹ lẹ ń gbé. Bó lẹ ṣe mẹ́ni, bó lẹ ṣe mẹ́ni. Lẹ́yìn náà wà Márúwá ni. Ok. ó sì ń dáhùn kan lẹ́yìn ó sì wọlé nítorí sọ fún mi kọ́ mi ó sì kọ́ mi. Iṣẹ́ kílẹ̀ yìí ń ṣe. Ẹ̀yin náà sì ń pa wọ́dà. Bọ́ wọ́dà ni. ẹ wo bí ẹ ṣẹ̀ṣẹ̀ máa fi odidi èèyàn Joogun ní tiyín. Kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó dà. Bọ́ọ̀lù ṣe ìbéèrè ta ló mú ṣe eléyìí wá tó fi wò pé o nídìí odidi èèyàn tó fi Joogun. mo ti ní kinní yẹn lé ti pẹ́. Kinní yẹn. Àkọsílẹ̀ kinní yẹn ájò yẹn ìgbà tí ìbá nínú mi tí ò ṣe bí ẹgbẹ́ tí ò. Ní tí ẹ bá ṣe kí ni. Kẹ́ni kan tí ìbá ní tí ò fọ́lọ́ ẹ̀ tí ìbá ká máa ń tẹ̀. Ájò kí lájò yẹn. Ájò ìlú àṣírí. Ta ló fún wọ? Àwọn ti wà lọ́wọ́ mi tipẹ́tipẹ́. Ta ló fún ẹ? Mo jogún ẹ̀ Ipò lọ́wọ́ ta ni? nínú ìwé bàbá mi. Bàbá rẹ̀ náà máa ń pààyàn gbà tán wà láyé. Mo yẹ pààyàn sọ. Báwo náà ti wá ń mọ Ta ló bẹ̀ ọ́ ní sẹ́yìn gangan? Ìwọ gangan ló fẹ́ lò fúnra. Àmọ́ ìyẹn ká gbọ́dọ̀ gbìyànjú náà. Kẹ́ ẹ gbìyànjú orí tẹ̀ ń wá. Kí n gbìyànjú ìlú àṣírí fún mi orí kọ́ so bá ní kí n bá sá pè. Kálẹ̀ pè. Àfá yìí mo pè àfá yìí pè mí èmi náà jọ pera wa. Ọmọ yẹn ti dé o tí mo bọ́rọ̀ dé sí ẹ̀yẹ yẹn wọ́n á fún owó yẹn wọ́n wá ní Thursday náà ní lágẹ̀ẹ́jì tó bá di Jímọ̀ kí n tún wá òtúnṣẹlẹ̀ Jímọ̀ náà Saturday náà òtúnṣẹlẹ̀ náà Sunday yẹn mo wá jí wá. Ẹ jí wá sọ́dọ̀ wọn.
wá sí ilé wọ́n ní ọmọ yẹn ń ṣe wọ́n ní ọmọ ọkùnrin yẹn Ifá yẹn ń ṣe ọdún eégún lẹ́gbẹ́dá ìṣàjọpọ̀dé ẹni tí mo wá bí mo ṣe rí ẹni nìyẹn wọ́n sì ta àfa ò tí ì dé o àfa ò tí ì dé o bá rí bẹ́ẹ̀ so. ẹ rí bọ̀bọ̀ yìí àbí Fáwálé. ok. nípa àtàfà wa dé padà láti fi tán lọ ẹgbẹ́ dá ọgbọ́n eégún yẹn ló bá ní kábàámọ̀ kí ni ẹ ti wà ní nílẹ̀. sẹ́ni ló pè ń kẹ́ máa bọ̀. ẹni ó pè wá méjèèjì níta òun ẹni ẹ máa bọ̀ tí wàá ní pátá sí ilé wọn ní kéwìn lóko àpé mi ò mọ àṣekínní yẹn ti àṣewọ́n tán bẹ́ẹ̀ ṣe wọ́n ti ṣe tán kí ni ẹ̀ wá ń hun wọlé kẹ́ dúró. wọ́n ti dún tán. mo wá fẹ́. ẹ gbọ́ sẹ́ ti dún tán kẹ́ tó pè wọ́n wọlé. ẹ sì náà ti dún tán kẹ́ tó wọlé. wọ́n ti dùn. ẹ máa sùn lẹ̀. kí ló ṣẹlẹ̀ ṣé ẹ fẹ́ ẹ ń pèlè pẹ̀lú ọpọlọ wa ni. ọyá máa sọ̀rọ̀ lọ. ṣé ẹ ti dún kẹ́ tó pè wọlé. ṣé ẹ ti dún kẹ́ tó pè wọlé. bí mo ṣe ń sọ ọ́ta lé àná nìyẹn. máa sọ̀rọ̀ ẹ lọ bá yẹn máa sọ̀rọ̀ ẹ lọ bá yẹn. so wọ́n ṣá ṣe ń dábàá ṣe ó dà wọ́n bá mi dé bóyá jí. kí ni a fún ọ. wọ́n gbé orí ẹ̀ nìyẹn lọ́wọ́. orí èèyàn tí wọ́n dú. ẹ sì gbé lẹ́yìn lọ́wọ́ ẹ̀sìn. orí èèyàn tẹ́ gbọ́ wá gbé délé kí ló wá ṣẹlẹ̀. ẹ ti kó gbogbo èròjà yín kún. èmi náà ìwọ nìkan kọ́ ìwọ nìkan kọ́. ẹ̀yin nìkan lẹ jó orúkọ sí yìí ti jẹ́. Ọlálẹ́kan Àkàndé sẹ́yìn gangan lẹ gbanú ilé. wọ́n mọ̀ ìyìn sóògùn pọ̀. iṣẹ́ bricklayer iṣẹ́ kábàyàn gbalẹ̀ bíi jẹ́ẹ̀tì iṣẹ́ jẹ́ẹ̀tì mo ṣe tí mo fi máa ráyè. ṣé ìgbálẹ̀ fún àdìbò. bàbá mi gbalẹ̀ fún kọ́sọ́mà. ọ̀dà bó wà lọ́rọ̀ ohun tẹ́ jọ ń sọ ìwúrí tẹ́ ẹ tẹ́ ẹ pa sẹ́yìn lẹ múṣẹ́ wà báwọn ló múṣẹ́ wá bá yín. ẹni tó múṣẹ́ wá rè. ta ló múṣẹ́ wá. ẹni tó múṣẹ́ wá. ẹni tí múṣẹ́ wá fún mi. ẹni tó múṣẹ́. ta ló sọ pé áàfù kan tó wà nílẹ̀. ó wá ṣe kù. ṣé tá a bá débò lè báyìí àárẹ̀ nìyẹn. a fi sùúrù ṣe é sùúrù kò sí mọ́ ọmọ wa sí wọn fẹ́ jí ara rárá àfi kọ́ wọ́rọ̀ wàràwàrà Ifá ò sọ pé kọ́ wá o torí Ifá ti sọ tipẹ́ nípa ayé èkú kó má ra ẹyẹ ẹja kó má ra ayé ènìyàn kò gbọdọ̀ ẹjẹ ẹlẹ́mẹ̀rẹ̀ gbà mí lè tẹ̀ méjì ó ní káyé èkú ó lè ra o ayé ẹja káfíṣe tutù ẹran káfíṣe tutù ayé ènìyàn kò gbọdọ̀ ra Ifá kò ní káfíyàn ṣe tutù àtẹ ìbánú farara ó ti pẹ́ tá a ti kọ́nú fa tí àtàkọ́kọ́ ṣe títí di sin títí láéláé àwọn onífá kò ní ṣerú ẹ̀. ó farahàn nínú àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tí a ti gbé ní ìkànnì wa Yorùbá Gidi TV nílùú Abẹ́òkúta tá a wà yìí ni àwọn ọmọ méjì kan pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn méjì míì ti sòpàǹpà wọn pa ọ̀rẹ́bìnrin wọn wọ́n sì sọ wípé àwọn fẹ́ fi ṣoògùn owó ni wọ́n bá orí lọ́wọ́ wọn níbi wọ́n gbé ń jó nínú apẹ ìkòkò ìbílẹ̀ wọ́n láwọn ó máa fi mu mílíìkì láràárọ̀ orí ọmọ ọlọ́mọ wọ́n fi máa mu mílíìkì láràárọ̀ owó sì máa dé ǹjẹ́ bó lẹ ti rí ọgbọ́n yìí wọ́n ní orí Facebook làwọn ti rí tí wọ́n ti kọ́ àwọn bí wọ́n ṣe lè ṣe é tówó fi dé ìyẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n o wọ́n ní ìlànà ìbílẹ̀ náà ni wípé bàbá àwọn náà máa pawọ́dà bó tiẹ̀ jẹ́ pé wọn ò sọ pé bàbá àwọn ń ṣerú yìí o wọ́n ní bàbá àwọn máa ń wo èèyàn sàn ṣe pawọ́dà láti ṣètọ́jú àwọn èèyàn ìyẹn bẹ́ẹ̀. lẹ́nu àìpẹ́ yìí nínú fídíò kan tí gbogbo àwọn tí ń wò wá lọ́wọ́ tí wọ́n wò láìpẹ́ yìí wọ́n mú àwọn kan nílùú Ìbàdàn àwọn tá à ń sọ yìí tí wọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ tí à ń sọ yìí ìkan sọ pé oògùn pọ̀ lòun pé oògùn pọ̀ pé aláwo lòun ni pé àwọn pa bàbá táwọn pa wọ́n mọ̀ọ́mọ̀ kí mọ́lẹ̀ wọ́n dúnbú ẹ̀ nítorí pé wọ́n fẹ́ fi ṣoògùn owó ni. ìkan náà sọ wípé òun wá orí káàkiri òun nílò orí èèyàn láti fi ṣoògùn wọ́n wá wò pé níbo làwọn ti lè rí o
ǹjẹ́ iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Ó ní onífá lòun fẹ́ fi ṣoògùn fún èèyàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé kì í ṣe wípé àwọn ìlànà nú Ifá ló fààyè ló ṣí ìmọ̀ yẹn sílẹ̀, ló ṣí ìmọ̀ yẹn payá bí a ṣe lè jẹ́ oògùn pẹ̀lú ẹ̀yà ara èèyàn, àti pé ṣé nǹkan tó burú wà ń bẹ ṣá? Àtọ́kù kò rí bẹ́ẹ̀. Mo ti sọ síwájú, mo ní Ifá ò sọ wípé ká fi hàn ṣẹ̀ṣó. Ṣé rí kinní kan ló máa ń yà mí lẹ́nu? Ẹni máa dáṣọ fún ni tààrà ẹ̀ là ń kọ́ wò. Ẹni tẹ́nu máa ṣògùn owó fún yín máa ná ògùn owó máa lè jẹ́ fúnra mi. Àárín mọ̀lẹ́bí mi ni àṣírí ẹ máa wà. Kẹ́ ẹ bá ṣọ̀wọ́n olówó wa ọ̀hún fẹ́ kẹ́nìkan ní láárí mọ́. Ó ti yé yín, kẹ́ ẹ bá ṣọ̀ dáadáa máa wá ná ògùn owó máa ṣe fún yàn. Àwọn ọmọ mi àtẹbí mi àtàrà mi ló máa ṣe fún. Ẹni fẹ́ ṣògùn owó fún yín náà ẹgbẹ́ rárá tòun náà kò ṣe jẹ́ fúnra ẹ̀. Ó yẹ ká mọ̀ pé bẹ́ẹ̀ ni pé ẹni tí ọpọlọ ẹ̀ ò pé tó òun ni. Ó dà ṣé ẹ̀wù Dangote orí mélòó ni Dangote ti lò? Dangote ṣògùn owó ni orí mélòó ẹ̀tọ́ tó máa lò tán. Bẹ́ẹ̀ Ọ̀dẹ̀dọ́lá bí Ọ̀dẹ̀dọ́lá tó ní Glo orí mélòó ló fi ṣògùn owó. Ẹni máa orí tó máa dádé inú agogo dẹ ló ń gbé, ìyí tó máa wò gbẹ̀lẹ̀kẹ́ inú agogo dẹ ló ń dé. Aláìní sùúrù ọ̀làjú ẹgbọ́n tó ọmọ yẹn wí ọ̀n rí lórí Facebook. Ṣé nígbà tí wàṣẹ ṣé mílíkì wà? A lè sọ 90 tó kó mílíkì dé ilẹ̀ Áfíríkà wa yìí. Wàrà núgò, wàrà màálù. A lè sọ gbàtàn kó dé tó sọ di ọ̀làjú. Ṣó wà ńgbà yẹn tó sọ dìgbàlódé àwọn ni wọ́n máa fi máa lò ẹ̀pà odidi èèyàn. Ká bá rí i pé ó yẹ ká tẹ̀ wo ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè Nàìjíríà wa yìí náà. Ó ti ìtẹ̀jẹ̀sílẹ̀ ti pọ̀ lẹ́yìn tí olówó tẹ̀ dé yìí náà. Ẹ wo àwọn tí wọ́n ti àná wọn agbénipa, ìgbòyà náà Fúlàní, ìgbòyà náà wọn kinní kan. Kò sẹ́ni tí ó máa tẹ̀jẹ̀ sílẹ̀ tí kò ní ro. Ẹ̀jẹ̀ èèyàn lé gan-an, ẹ̀jẹ̀ èèyàn máa ń ro, òun ló ń ṣe wá. Ẹ jẹ́ ká fi àdúrà ká pe àdúrà sí Elédùmarè. Ẹ̀ṣẹ̀ Nàìjíríà ti pọ̀ jù, àgbáyé ti pọ̀ jù. Nàìjíríà nìkan kan káàkiri àgbáyé náà tí wọ́n tún ṣẹlẹ̀ ní Ukraine sí yín o. Ẹ ti wo tẹ̀jẹ̀ sílẹ̀ o láì ní kókó kan. Ẹ̀yin Germany àbí Russia àbí kìíní yẹn ẹ ti nágbára ju Ukraine lọ. Russia wọ́n ti wà tipẹ́tipẹ́ tọmọ pàlẹ́ náà lágbára àgbáyé ni kí ni Ukraine wá ṣe fún yín? Alálẹ̀ náà ń jà. Ọ̀rọ̀ àlàálẹ̀ ṣé Ukraine tó yín? Ó dà ṣé n tẹ́ wá ń sọ báyìí ni wípé kò sí nǹkan tí ń jẹ́ oògùn owó, kò sí nǹkan tí ń jẹ́ oògùn owó bàbá. Èsì tó ń jẹ́ oògùn owó lẹ́yìn mo ṣọdún fún gbogbo àwọn olóròyìn àgbáyé ló wá tán ní kí ni ń jóṣẹ́lẹ̀ mi lè mọ̀ ń jóṣẹ́lẹ̀ kí n bá gbọ́jà lẹ̀ kí n ta ó wà ẹ̀yọ̀nú ó wà bàṣírí tó dáa wà ṣùgbọ́n gbọ́dọ̀ níṣẹ́ o. Ṣé àwọn ọmọ tí kò ṣiṣẹ́ ṣé wọ́n má gbé kíní owó ẹ̀ wá fún ẹni? Ẹ máa ṣọ́ dáadáa. Àwọn tí wọ́n wà láyé àtijọ́ tí wọ́n ṣe táàrùbọ̀ pé ohun tó ṣe nìyẹn. Ẹ wo bí ilé wọn ṣe rí. Ẹ wo irú ilé kan ní ọ̀nà odò àgọ́ ibi odò yẹn ibi tó ń jáde ilé Fadípẹ̀ bí ilé kíní kan ṣá níbi wọ́n ń já jáde àkóògùn yẹn. Ilé yẹn sì yan wọn broke softi náà fi ṣe ọ́fíìsì sí yìí tó ní kíní kan ń dún bẹ́ẹ̀ tó jẹ́ pé kò jọ pé ẹ̀mí òkùnkùn ló ń bọ̀ ọ́n la kó sí ohun tí yàn lè ṣe pẹ̀lú òkùnkùn tó lè rí mọ̀lẹ́ ń bẹ́ẹ̀. Nígbà èdè bí ẹ rí pé kò sí yàrá kọ́tẹ́ ò lè wọ̀ kò sí ohun tí wọ́n bá fòkùnkùn ṣe kò lè sí mọ̀lẹ́ ń bẹ́ẹ̀. Ọ̀làjú àlàsódì ni báwo ló ṣe máa mú ẹni ọ̀dọ́ dẹ́kì pọ́dẹ ẹgbẹ́ ṣẹ̀dáyé báwo ló ṣe máa pẹ́ ní kejì ẹ tó máa ní ọjọ́ òun á ń lò. Mi ò rí gbé ìgbàrú ẹ̀rí ayátẹ́mi náà ti ń já báyìí. Tó túmọ̀ sí pé kì í ṣe wípé tí má gbọ́rọ̀ yín yé kì í ṣe wípé kinní yìí ò sí ṣùgbọ́n Ifá ò kàn faramọ́ ni. Ifá ò faramọ́ rárá mi ò tẹ́ dọ̀rí nígbà mo ti ń kọ́ fà mí nígbà wọn ní baba ńlá kú baba wa. Wọn ì kọ́ èèyàn mọ́ fá. Ọkọ̀ mọ́ fa o ọ̀hún náà ló máa ṣogun owó ká ṣètùtù ká dáfá ká rúbọ Ifá ló ń ṣe amúnitọ̀nà òun ní Ifá. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa ètùtù ṣíṣe àwọn míì àmọ́ fèèyàn ṣètùtù ṣé ìṣó nìyẹn? Kò sí ń jọ. Ṣé ẹ ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Ilé-Ifẹ̀ nípa bọ̀rọ̀kẹ́nẹ́ kan pàkó yìí tó jẹ́ oníṣòwò tó sì lówó lọ́wọ́ dáadáa. Àwọn èèyàn ti ń tọ́ka sí i gẹ́gẹ́ bí olówó ẹ̀jẹ̀ báyìí kì í sì ṣe pé wọ́n dédé ń pè lólówó ẹ̀jẹ̀ bí ó ṣe ń tó ṣẹlẹ̀ tí ẹnìkan kú sí ilé ìtura ẹ̀ hòtẹ́ẹ̀lì Eaton Hotel onítọ̀hún orúkọ ẹ̀ ní
Ramon Adedoyin tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóyè ni ṣùgbọ́n wọ́n ti gba oyè yẹn lọ́wọ́ ẹ̀ máyẹ̀ ilẹ̀ Ifẹ̀ máyẹ̀ ni nílẹ̀ Ifẹ̀ in fact ó tiẹ̀ tún ń du ipò Ọọ̀ni nígbà náà lọ́hùn ṣùgbọ́n kò já mọ́ lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ nípa ẹ̀ ẹ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yẹn àwọn èèyàn sọ pé ń ṣe náà fọkùnrin yẹn ṣe tutù kí ni fásọ̀npa ilé. èmi ò lè sọ nípa pé bóyá wọ́n fi ṣe tutù tàbí wọ́n fi ṣe tutù o ṣùgbọ́n ohun tá a mọ̀ wípé ìlú tó bá sófin ẹ̀ṣẹ̀ kò sí ìlú tó fi bá ti wà ẹ̀ṣẹ̀ wà ń bẹ ẹni bá ṣẹ̀ ìka tó bá ṣẹ̀ lọ́wọ́ máa gé o ṣùgbọ́n gbogbo wa ni ká fi òtítọ́ ṣe gbogbo táwọn máa ṣe òtítọ́ ṣe pàtàkì ká tẹ̀ sọ wípé ọlọ́jọ́ dé bá ọ̀gbẹ́ni yẹn nínú ilé ìtura wọn pẹ̀lú gbajúmọ̀ ẹ̀ pẹ̀lú bó ṣe ó yẹ kó fi tó àwọn agbófinró létí àwọn agbófinró máa wá wo ọ̀gbẹ́ni yẹn kì í ṣe ibi tí mo ti ń rí pé bákanbákan wà ń bẹ̀ lọ́dọ̀ tèmi nìyẹn o ojú tèmi fi wò nìyẹn o kò ṣe pé sọmọṣà máa wá òkú ọ̀gbẹ́ni yẹn kiri ara nǹkan tí mo sọ nìyẹn wípé ẹ̀jẹ̀ máa ń jà kò sí ìlú kan tàbí ibi kan tẹ́ máa tẹ̀jẹ̀ yàn sílẹ̀ tí bẹ́ẹ̀ máa rọgbọ́ o ọ̀nà fìyàn tuntun mi gbà ó ti yé yín ẹ wo máa yẹn ó ti ń lọ́gì síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó débẹ̀ nínú tá a kà nínú pépà o ẹ rí wípé ọlá pé ó pè ìyàwó ẹ̀ pé mo ti wà lóòótọ́ ó ti rẹ̀ mí mo fẹ́ sùn tẹ́ ẹ bá rí kò sí búkì ẹ̀ nínú tẹ́ wọn kò sí nínú ọ̀tọ̀ lẹ́ni ibi tó ní kó sanwó sí tí ìbá ṣe pé wọ́n kiri ṣọ́ọ̀tì kìíní yẹn látọ̀dọ̀ ìyàwó ẹ̀ ọ̀gbẹ́ni akúgbé tí wọ́n ti lọ sí ṣe ni pé ẹ̀jẹ̀ yẹn kò ṣe ká sílẹ̀. ẹ̀jẹ̀ yẹn máa ń ké. ẹ̀jẹ̀ yẹn ló ń ké yẹn ló yẹ ká ṣe ni wọ́n tú wọ́n ti ṣe lọ wọ́n ti fi because wọ́n ò rí nínú ìwé tí wọ́n fi ń kọ pé àgbàlejò wọlé èèyàn sùn nínú àkáǹtì kìíní wọn ní báǹkì ọwọ́ ẹ̀kọ́ ibẹ̀ kọ́ lọ́sọ̀wọ́ sí ìkan náà ọmọ iṣẹ́ wọn náà sọ̀wọ́ sí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ ẹ̀ náà kò mọ̀ ìjọba wa la máa bẹ̀ kíjọba ṣòótọ́ sáráàlù káràlù náà kò ṣe òótọ́ lákọ̀ọ́kọ́ gbàrà àtọ́kù awọ́lá lè wẹ ara mọ́ wọ́n ń gbọ́ pé àwọn ọ̀dọ́ kí wọ́n gba ipò káwọn ọ̀dọ́ ṣe kínní ọ̀dọ́ mi ìwà inú ẹ̀ fẹ́ lè ju tu àgbàlagbà lọ àwọn ọ̀dọ́ gbogbo mi fẹ́ lè sọ pé a tún fẹ́ tún láyé ṣe pàpà kí má sọ̀rọ̀ sọkúsọ torí àwa là ń kánjú jù ó ti yé kí yọ̀nba tẹ̀ ti gba kádàrà tí yọ̀nba gba kádàrà gbà kodoro ó ti mú dẹ̀ bẹ́ẹ̀ bẹ ìjọba ẹ má yẹ kí ọ̀gbẹ́ni yẹn kúkú gbé torí mo lè sọ pé òun ni breadwinner family wọn Timothy yẹn kọ́ má jẹ́ kí ìdájọ́ òdodo yẹn kó lọ lọ́fẹ̀ẹ́ kọ́ bá ṣe ìdájọ́ òdodo yẹn dáadáa òfin káfí ó ti wà nílé ẹjọ́ ẹ̀mẹ́ka sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé ẹjọ́ mọ́. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí bàbá Ifá Tantala jẹ́ ó di mímọ̀ fún wa wípé torí pé a ti gbàgbé ìpilẹ̀ṣẹ̀ ló ń kó bá wa láwùjọ wa táwùjọ yìí ò fi rójú tí ò fi tùbà kí wá ló yẹ ká ṣe báyìí tí ìtàjẹ̀sílẹ̀ ojoojúmọ́ yìí á fi dínkù torí àyà àwọn ọmọ kéékèèké wọ̀nyí ń lé o lánàá làwọn ọmọ kan tó jẹ́ pé wọ́n ṣe ìkan lára àwọn léṣe ní sùkúù nílùú Abẹ́òkúta yìí náà tún ní o tí ó sì jẹ́ pé wọ́n gbéra lólómore àwọn òbí ọmọ yìí wọ́n sì tẹ̀lé ọmọ yìí wá sí skul láti wọ́n tẹ̀lé ìkan lára àwọn ọmọ tí wọ́n fura sí pé ó ṣe ìkan nínú wọn léṣe wọ́n tẹ̀lé wọn wá sí skul láì ṣe pé wọ́n na ọmọ yìí wọ́n fẹ́ wá na tíṣà ìyẹn ń jẹ́ káwọn ọmọ yẹn máa wò pé kò sí ní táwọn ò lè ṣe ṣé ẹ sì gbàgbé pé kò tí ì ju bí oṣù díẹ̀ lọ báyìí bóyá oṣù kan àti díẹ̀ tí wọ́n lẹ òkò lu DP ọlọ́pàá lórí nílùú Abẹ́òkúta yìí náà ni àwọn ọmọ skul kéékèèké wọ̀nyí kí ni ká ṣe kí ni fáfẹ́ á ṣe. ẹ jẹ́ ká fi ọwọ́ ètùtù ṣe é ká gbàdúrà nílànà tó ní kálukú bá mọ̀. ìlànà tó ní kálukú bá mọ̀. ká gbàdúrà káwa olórí ẹ̀sìn náà ká ní òótọ́ atọ́kù gbogbo kíní wà lọ́wọ́ gbogbo wa o òótọ́ ó ṣe pàtàkì o ṣẹ́gbọ́n mi lágbọ̀ọ́yé ká ní òótọ́ káwa náà ìwàásù ìkífà wa ìsọ̀rọ̀ wa ká má máa mú tòwó dání òòrùn tó máa ń gbé dání ohun tó ká máa ẹ jẹ́ ní ká tó pé sùúrù ni ká máa ní ìrọ̀rùn bọ́ àwọn èèyàn nígbà tí wọ́n bá sọ wípé àwọn fẹ́ ṣe ìpàgọ́ tí gbogbo èèyàn wá tí gbogbo èèyàn bá wá pẹ̀lú tí Nàìjíríà ń wí yìí ṣé ń gbọ́ mi lágbọ̀ọ́yé kí ẹnìkọ̀ọ̀kan ná bí 5,000 pé ó ń romi ó ń ra kàlẹ́ndà
ó ra àwọn kan ẹlòmíì kò dẹ̀ dání ó jí láàárọ̀ kò dẹ̀ dání 2000 ẹ dẹ̀ ti ròyìn nú rédíò pé ẹ máa bọ̀ ọ̀fẹ́ ni o ngbò débẹ̀ orí pípọ̀ ara àwọn tó kù náà wọ́n ra omi yẹn ẹ dẹ̀ lómi wòsàn ní omi kíní kan ni ìjẹ́ kó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ onífá náà téèyàn wọ́dọ̀ ẹ tó jẹ́ pé òun tó bá wá ọ̀tọ̀ ni tó ní kó lọ mú ẹni tó kù dà ní 50,000 lọ́wọ́ tó ní kó lọ mú 100,000 wá ó ti ń pọ̀ jù àwọn tó ń tajà èròjà náà fún wa kọ́ọ̀n náà dẹ̀ nírọ̀rùn gbogbo tá a ti ń rà ní tọ́rọ́ sísì kọ́bọ̀ wọ́n gbówó gegegege ìta ṣe náà ló pọ̀jù akọ̀ǹpújọba ni o ẹdìyẹ tí a sìn fúnra wa ń bì báyìí tó yẹ kó ń jẹ káàkiri ni atọ́kù tó ń tọ̀hún yẹn tẹ́lẹ̀ yẹn bá ti lò bí oṣù mẹ́fà onítọ̀hún yẹn á fẹ́ tà níbi 4,000 5,000 ẹ̀ tí gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o ti ẹnì kan máa ń kọrin kan nínú rédíò tó máa ń ṣe kínní ó ní gbogbo wa là náwó ń bẹ gbogbo wa là náwó ń bẹ bí nàìjíríà ṣe dà yìí gbogbo wa la náwó ń bẹ̀ tẹ́gbọ́n mi lágbọ̀ yìí mo bẹ̀ wá àwa ni ká fi sùúrù ṣe ká má fi kọjúkọjú jayé ká má fi wọ̀rọ̀wọ̀rọ̀ òkú ọ̀rọ̀ ṣẹ́gbọ́n jẹ́jẹ́jẹ́ là jayé gbàjẹ́gbà mú lè rí kùn ìwà pẹ̀lẹ́ làbáwù kọ́mọ ẹni bá lè rí ẹni jẹjẹ́ àfòdùà ọmọ àtẹ̀wọ̀n nífẹ̀ẹ́ ó ń lọ bá lùgbó lọ́mọ àlùgbó òde o ọmọ oníkòrò wà tèmi tiẹ̀ ẹni bá ṣe jẹ́jẹ́ apẹ́láyé ó ti yẹn ẹni bá tẹ̀ jẹ́jẹ́ apẹ́ ọ̀nà àti ìṣe ìwọ̀n wọ̀ nífẹ̀ẹ́ ọ̀nà ẹni tó ṣe ń kọ́ ọ̀nà wà lọ́run ọ̀nà ẹni kì í ṣe ọ̀nà wà láyé ó ti yẹn so àwa ni ká kọ́ pẹ́ra wa kí gbogbo àwa lẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ká sowọ́pọ̀ ká gbàdúrà fún ilé-èdè àgbáyé nàìjíríà kọ́ ló ti ń ṣẹlẹ̀ o àgbáyé ni o tá a bá gbọ́ ọ̀rọ̀ mi ẹnu àyà yín o ẹ wo àwọn ìjọba wa náà irú Abba Kyari àbíkọ́ porúkọ ẹ̀ ìṣẹ̀lẹ̀ mi ń kọ sára sí ti ń bá ń gbọ́rù ẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ gbogbo tí mo gbọ́ pé ó ṣe tí mo dẹ̀ lànà lẹ́bàá ìtọ́dẹ̀ ń kọ́ lẹ́nu mi. ọ̀gá àwọn tí wọ́n ń gbé oògùn olóró. òun ni báyìí tó jẹ́ pé ẹ̀sùn tí wọ́n fi kàn nìyẹn kí tí wọ́n á ṣe yẹn nìkan. atọ́kù tó bá jẹ́ wípé kò ṣe kíní tí wọ́n máa tó bí ọdún 5-6 ó máa di ọ̀gá ọlọ́pàá gbogbo nàìjíríà torí assistant IG wa abẹ́ẹ̀kọ́ ó lè dì tí ìtò wà bẹ́ẹ̀ bá kú ó lè ṣe kọ́ gbé gorí wa ìjẹ́ ṣáà wa mọ̀ pọ̀ ọ̀daràn ló ń sórí wa ọ̀daràn ń ṣọ̀daràn olórí olè ó fẹ́ máa ṣólè ìjẹ́ ó lè rò lè mú àwádẹ́ yìnyín àyìn nígbà tó mú ọ̀gbẹ́ni tó ń jọmọ gbé yìí àpé òun ló lè mú Evans tí wọ́n ń dùn àṣeṣe àárín wọn dàrú ló ṣe Evans mu ṣó yẹ kí amófin agbófinró kó má bá daràn ṣe lọ pàtí. ó tiẹ̀ ọkọ ṣàlàyé pé ọ̀rọ̀ aṣọ ni ó pa òun àti hush puppy kọ̀ pọ̀ ńgbà yẹn. aṣọ kò sí méjì 300,000 ìjọ ti bí mi kó aṣọ 50,000 rí ṣùgbọ́n ẹ jẹ́ ká fi àwa ni ká kọ́kọ́ rò ká pàrọ̀nù wa ká pọ̀dọ̀ fún ká dẹ̀ fi ká belédùmarè kí lédùmarè má bínú sí wa a ti tọwọ́ belédùmarè lójú lásìkò yìí sí lóṣù tó ń bọ̀ ó yẹ kó jù sẹ́rọ̀ lóṣù kẹta ó yẹ kó jù sẹ́rọ̀ tó bá di oṣù kẹrin ká bẹ̀rẹ̀ kó jù bẹ̀rẹ̀ sí rọ̀ dáadáa ẹ má wo ẹ wo bọ́ yẹ ṣe rí o ó yẹ ká àti dáfà kan ní January ó yẹ ká dáfà lóṣù kẹta kẹrin má lè mú wájú ó ti yín bẹ́ẹ̀ wá tọ́kù àwa ni ó wọ́n wá gba ló pọ̀ sí o àwa ò lórí ẹ̀sìn. ẹ ṣeun gan ni o bàbá wa Olúwo Ifá Ẹ̀gbá ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí i fún àwọn èèyàn tó ń wò wá. orúkọ mi ni olóyè Ifágbémi ní Àtàndàbá Òkú aka Ifá Tantala Olúwo Ifá gbogbo ìlú Ẹ̀gbá èmi náà ni bàbá lórìṣà ọlọ́mọlú gbogbo ìlú Jẹun èmi náà ni alága ọlọ́mọlú gbogbo Ẹ̀gbá òrìṣà ọmọlú tẹ́ ń wò lọ́kọ́ ẹ̀ èmi náà lálága wọn. ẹ ṣeun o bàbá bí nǹkan ṣe ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò látún fi hàn yín láìpẹ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ wa ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wà níkànnì Yorùbá Gidi TV. ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ń ṣó. àmọ́ kékeré ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi ọ máa lọ ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi. mò ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi
Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. Sọ Fáṣùgbà mi dé. Lọ́tẹ̀ yìí o, èmi gángan máa gbọ́. Fáṣùgbà mi dé. Ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fáṣùgbà mi dé. Ẹ ò Ọlákúnlé mi Fáṣùgbà. Fáṣùgbà mi dé. Adùn idán la wà lórí rẹ̀ o. Fáṣùgbà mi dé. Ẹ wo educative program tí a mi sọ. Fáṣùgbà mi dé. Àwa ò ní kólókó máa ròkò. Fáṣùgbà mi dé. Àwọn dẹ̀ní kọ́lọ́nà máa yẹ̀nà. Fáṣùgbà mi dé. Àmọ́ tó bá roko kó máa gbọ́ wa lọ. Tó bá yẹ̀nà kó máa gbọ́ wa lọ. Ẹ Ọlákúnlé mi ọmọ Fáṣùgbà o. Fáṣùgbà mi dé.